Gay, or Bodier. No more in your tenant. When you're woman, you are not young back women. Jack begging of wine. The begging of wine. Wagwa. Yata. Woman, where I found you for Yata. 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 Yata now. I beg you, Fiamme, and not away. What are you? I'll say what here. Oko, everywhere here. I will go away. Oko, you are saying that time. Everyone, you must have done. Don't you want it? Isa, I don't come here. Oh, I'm going to have a son. Isa, I don't know what you're doing. I don't know what you're doing. Money do come on. I don't know. Tony Norio, the Odessa would do. I want to come and make it or guys in your ball. Ain't nobody need to make more money. Anyway, why you love about? Oh, it's your way now. Yeah, come on, I want to know the Michelle. I go back there. You are my young show. Don't know. Oh, now Western, I don't make one of my yes. Oh, yeah, I didn't do more. Oh, yeah.
Any Gwen and Oma. Oma. Calenero. Wow. Miss Wemmy, Moça, fala-se. Ninguém vai com você, só quando você não é, vai haver nível do é. Então, nenhum é meu, agora é meu. Não tinha legal, se não é do. Ouais, oui, il est là, scoune. Oui, mais bah, mais ouga. Oui. Oui, mon ouga. Oui, mais on s'en va au donao. Moi, non, oui, ce qu'on parle, il m'a montré un jour. Ah, mon seigneur, ouais, fait tout c'est béni. On s'y met, ouais. Ça fait. On va donner. Mais où va-t-il aller scoune? Ce qu'on parle, non. Oui, mais des bébés à Béjan. Nous voulons bien derrière, c'est ok. Oui, des bébés. Il s'est dit au Japon, mais bon. Pourquoi non, il va bien au travail sur un bon nid. Il s'est dit. Ouais, c'est dit. Des bébés à bien. Oui, à bien, il y a un processus de bifouille, nous voulons. Comment il y a Veni méché. Mouine est-ce qu'on y a derrière mon yé. Mais moi, j'ai dit que mes mes arunda. Et beri merere. Ma vera me so biyo. Era me kwa iwe pona gbera ni. Ya so yin. O me ma nu beta ni. E ruwe ka ro wa ka gbe. O seti won we to won. Merere me na gbin. Imagine school, imote school o pa no. So a ti we ja oji. Bi kan ele we na. Onise. Oje school o majo o we winner. O pa no. Ne school ma ve favor. Eh, we na seti le do. O pa no. We wa gogo yo. E tamade won wewe. Iye tamawe. Yes, one ye was e den ya so wina. E den ya tamawe wina ni. E den we ma le gbin wina. O ma igbe bo se gbin wina. Isoke we le gbe sale to. You say we wan get your vie. What do you want? We be
wá pọ̀ ilé ìkòdò orí mẹ́wàá mẹ́fún ọmọ mẹ́tọ́ lọ́wọ́ yẹyẹ òkú ọpọ́rọ̀ ọ̀nàkú mẹ́tẹ̀mí òwú ìmọ̀ nìyẹn àṣà òwú mímí lọ pàwí yẹn kẹ́ ni máa ṣe yẹnu kòdò yónú bí ẹ ti bẹ̀rẹ̀ tí níyà yóò yẹ mí náà wẹ̀ màbí iye gbé yẹ. Kẹ́ ni máa ṣe. Ugari sowa owiye uwege Etela gidi ogbe wo wiye igidi age Yenu ko do wase ni mayari e ba eji Ogete mare magari resio konate ni dato gari o maya Sio balala 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 sio Now we're gonna move balance. Where we Mandaware, Manawata, where you go with your friend Mahari, say ya. This one, they might have Paris. Now, Ma, you come with that forward. When are you going, Ma? This one is so told them, huh? Yo wa wa mi mai mega no e bani o me kukuku eri e ma wona wa wa to wa no me o bi ma se kamata wetara na we do mi go ni do sie so wa va da o me me go bag le die o ma ya ko me no o kukuru kanaba ya ko me no ni do eri ra ne o ja ni wa mi wo tara kata itoro bueno ya ko no Sorry. Nani? Wa do lo yo di ko wa je. Iwe wa ye o kare. Ibe ya wa nyo do. Na we gbe wo se de ni akare. Kuyo. Lebe? No mano. Tuta o kan wo kan ya. Tuta. Iye o. Nani? Igo ni kama wedere. Wini kama ya alu ba. Igo ni ya kama. Igwe dero yi kaka. Igwe dero yi. Oh. Okan wa se gbe na. Igwe we dere ne dia obo ni. Ilu eni. Eyan na vula diani ne na kine buse. Igwe no we ne no de. Ilu eni. Wa ye si egbe kere. Nda we igwe pa gbe gere na. Mi age ke ya ni ya no we go o ya ka ma le go o ko mo lu ene o ko no do lu ene o ko na ja lu ene wọ́n sì gbe re na be wọ́n sì gbe re na mi hu na nwa re we no mo de na gu we gwan ọ̀nà ta wa de onu we me no me go e we ko yo me haje Uwe me. Elu awewe. We igo ni me na gbona. O bu gbe ta fian. We se ti mo enugbo. Ije ba wa mu go wo pa mo. Wo pa mo enugbo a.
Wọ́n pa mọ́ ẹ. Ilé ìwà ṣùgbọ́n. Eba ni ẹ̀mọ̀ lẹ́nu ẹ̀. Kúnú ẹ̀. Ìrànlẹ́. Ẹnu àlẹ́ kékeré. Ẹ yá mi ẹ̀wọ̀. Ó wá ṣùgbọ́n ó yà fi bọ̀ ọ̀dẹ̀. Ó yà lóbi ẹ̀sìn ọ̀dẹ̀. Ó wá ṣùgbọ́n fi bọ̀ ọ̀dẹ̀. Ó yà lóbi ẹ̀sìn ọ̀dẹ̀. Ẹrú ìyàwó ẹ̀ tẹ̀sán lọ yíwẹ̀. Ẹ sáàpù káàkiri tì ní sọ́pọ̀ yé mẹ́. Ẹ yẹ wúlò wúlò gbọ́dọ̀ kí ọ lórí wẹ̀ yà. Nami Oriuka yi. Nami Oriuka yi. Nami Oriuka yi. Oriuka yi. Wo ori egbe mi ni ya we. Se gbe kene. Dia. E kwa ka ma ye gba ye se gbe kene. E ti wu mego. Akia. Jakene. Iti akene nene. E ti wu mego. Jakene. O mo kin o me mu awu. Ama. O wa be a se ahoko wa so e. Lo na ji video. Yi mo fe bo ya o. Oh. Iyo ba wo ma se o. O ja me mo gbe. Mena ogwe e ba ko boyo hun u keregbe iye mi awe oju yere o wa si go papa wo wa ya de igo okay awon ya ja fara kwa yo ba wu keka usati lele me su gbo u ya fi bode o ba bi so de u wa lo bi ba biye o wa ye fa e ya no denu we ya ye gbogbo ni eri me Ano meno eu Je ba na. kebe o Wa le dia. bebe Ko. iyo Iwo. O ke wo me ba. ay gani di mabari ba ina kama ina musewa ina we de kana yari esko mami ko liba me mami ri no we ona boma te ni ya wa ni wa ri okun ya be bi palo ki wa ri ni do iwa ge egege ari no ton wa wo ni ni we ma pe do akin o ko we do ya gbe ke no ri e iwa ya gbe ri ina mo ni pari ego Wo se ge wo se. Mama, wo se. wọ́n mọ gagun ya ẹ̀yẹ mi máa ó ní amú ẹ̀dẹ́. Ite tami ina we uzola no de ni akeni maliga ine. Ina wa wa kemi na wo se ge ba. Ya bu ko meri ma. O ma ya. Ya ka ma bi adok mo mo ba. Wo se. Wo se ge ba na. Una wa la wo be na ade. Wo se. Wo se we ado. Ma. Ngwa oye. Iyo bobo. Iyo beru wa. Eru wa. Iyo beru wa. Iyo bari. Oladian si. Iyo boladian. Iyo bo na o veri o na, Mi na o veri wa ge. Wa mi vun futo ni mi. Ori pe otutu tete waji. Me wo futo paru we. Ofitu zeba ofitu lapa iya fe agaru we also dey tell me agbo we ba there na e mi na to dey tell me ya ton ni ma ya gbe we wa mi ya ni yeri we mudia we men ni yobo ya la school e gi lelu wa de ke mo fi. What do you mean by that? Why you let me ma do ke fi to nine? Okay, me no do ke fi to ni mezuwa Ni mezuwa Eder ni nuwana re school ofioto ni kamujuwa ni na yume kai keke nyegli ya fefe yi jarubara ya ribara na anya konya avio bi gba to gbe mario Wese ni wesi nya wa mami bulu ko padi la jawo na wonu ofioto ni gbase lu atama wero wa ge o wari lu atama no wado miome tama no ni mo na gbo ofioto ni le na ugbe wa ko yo imamo sto gbo ofioto ni ya baranjo mo ofioto te dala de ya baranjo nemi kina le mo bege wa kama o wa le tamalo do mi o me ni mo so bo fito ni ni o we wa do fito la ta ya kare o ti me na itwana ija o ga wa e mo fi oto tene gbeje me o ma la bo fi oto ni ne o re no o ga se ti ko ye je school ije me na mi Orage school. O mami avo vuen in ore class. Baby la.
Udo! Emiudu! Wahia gba! Ije nukodo! Vikora ka aje ni mana mi oboya re! Ọwọ́ àgbà sọpẹ́ ebi ka ewe ye pẹ́ gbẹ̀yẹ̀rẹ̀ lọ ìyẹ̀rọ ni ẹ̀rí èmọ̀rọ̀ ìyẹn mẹ́kẹ̀ náà lè fún wọn. Ọ̀rọ̀ mi etí mi oboya we! Sọpẹ́ ni pọ́ ẹ̀rá kòkó! Ogete! Ora kankan na poni ve gwa lo ve kankan Ọba Ogete àtọpẹ èmi náà wọ mẹ́wùmẹ́ ọ̀ka kàpọ̀ dẹ̀rẹ̀ ìgbà náà lórí gómẹ̀ ẹ̀rí ẹ̀mẹ́ rúdọ̀ ní ihò ní ìyá kì í tọ̀ náà bẹ́ẹ̀rì. Ọ̀nà Ogete àtọpẹ iyenu kodo uwewe na ya ki o tana gbari abugbo ni wogede no muni na zageya ọmọ ẹsẹ ìhó ni kú fi yòtọ ọgá kì í tẹ fínì ni ewa ni akẹ́ alala ìpè. òwe mi nìkì nàgẹ kòkò wẹjọ wọgà sẹgẹ. Dari ni ẹ̀ náà tún ẹsẹ̀ fi èrè pa wọ̀ ọ̀nù. Tẹ̀ fínì. Ìlànà Ogete èmi ni mẹ́múre ìyàwó orí ẹ̀ tí mẹ́ nà nìyí yá máa nìyí yá jọ̀wọ́ bẹ̀ náà wọ́pọ̀ wá ní àlẹ́ yà parí ẹ̀wẹ̀ bò. ọmọ ọgá sẹgẹ uwiwe mi n'oge ke ewa n'oge ke wulire Wọ́n ṣe dáná. Ìdí mi wà lọ́wọ́. Ọ̀ṣẹ́ Ogete àtọpẹ. Ìrànlọ́wọ́ rẹ̀ tó wọ̀ rẹ̀ pẹ́. Ọlọ́pọ̀ ló ta ní ẹ̀yìn yá ṣọ̀wọ́ mẹ́rin. Ìdílé ìròyìn àwọn aṣòwébè yà ń sọ́wọ́bè náà ó jọ́ sẹ́yìn ẹ̀yẹ yàtọ̀ pé yàrá àjálà bíà. Ìyá ní wínà. Unda ito mu poge mu wera ga wiya ga shosu kulatia iya na ga wina ne ya to ati fún mu iya gi gene soma oni osie ina wi ma oni ya oji o pa o wa ima oni ya yu si ai iya gi do ki mi no kulo iya gi le ni no je ya ọmọ ọgá sẹgẹ ogidi ẹ bẹrẹ náà pàṣẹ yọ ẹ. ẹ̀rọ ẹ̀rọ pọ̀ ní Ogete àtọpẹ. ìjọba ìjẹrọ ayé kwaliye n'ọhún n'ọtàládé. ebi wẹ́mẹ̀ nuwe ata. Uto wẹ́mẹ̀ nuwe ata. Ebi uto wẹ́mẹ̀ nuwe ata. Ẹ̀rọ yẹyẹ. Sọ̀kún pé kèké má fi ẹ̀. Ọ̀nàdé ìyá mẹ́mi ni ata ló fẹ́ yẹ. Oyè rẹ̀. Agbẹ́wọ̀n náà. Kójọ. Iṣẹ́ ti hàn sopọ̀ pàánù òtòmú bí yàgà mẹ́ni lórí o
meze wa mi afie e ni afie bo e kefa kino utebe igae imene ari di no ya leva ni no ya fie e woni se dia ni do no wa no ya ifie e wa no na mo ya fie me o ya fie to da karo we keke ni motor rise o bawo parapa ruda o toni o ma keke o to ma keke ni ma e ma okay no agwa wo ka gbere no ka ba to wo e ka gbe se ti mi ta e ka won ni ba wo to I told you before no da to ni If the very meta gbogbo o toni e ki a oge ana ebe oge itale bebe ro o teme we so fema o na ma bo ye gbo pa wa to iye ti so to megbe kaka ba nyira mi ba be ta me ku Mexico o mo me ti gwo wo hagun no ri o boy to ni ri o ti bo di akere o ni me una bo ti me bo u di akere mo gbe o ma ri se gbo ala me mo u kan hu ni mi ba gbe ya ni mo wo ku we ya leba o teme ma ba gbe la wo o do boy to re won ni bera o to ge wo o to ge agbe o to ge no o to mi ma no bi ba we e no e oge e o ya fe da da we ho ni e wo wa la tere o to ba tere no we o te ya mo rejo no ya ke mi ro pasunu be no te na we ke besu mu i ja ju wo han ke besu amu unda we e o to no we o ya la o to ge no ah o tún ra gbé ko mo si baba mo akun ma ba amara ni o se dia edu ma tere we mo yugo ah e de gbegbe me de we na ni ebi no ja be tere do we agege mi obi odo we gogo ra me ti we o ga ikoro me so wa no de ni wo fa se kini afi mo fun ni na no so ina woni wa bi we nya we o gera nya ni do mi o awo ni ba o ki me o ka e po so wa wo ja bi e ma ki o mo se kini mi e wo ide ni wa jamani tie we wo yi ọ̀gá mẹ́rin wà ọ̀gá mẹ́rin wò wà nane ìsàlùkù à ọ̀hìn mi ọ̀wà fún ọ̀hìn mi. ya sa o ge kan no ta àwọn mo tó yọ ko ye pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yẹn wo so wo no de afia mo na afia o ìwà je no de mi ala wa no de e de we fo ni ti ati yire so no ya wa ge e de gbiri wa do na bele o baba ọ̀tọ̀ e mo ye o ki sunu ọmọ ẹdẹsùn náà ìgbéra ìgbéra ọtí àwọn àmì mékeré gẹ́yìn àìsí wọ́n wọn ọ̀nà sì mọ́ ọ̀rí sì mọ́ náà wà lẹ́wẹ̀ òtọ́ ni náà wà lẹ́mú ni ẹ̀dùn náà ya ìfìyẹ àwọn wà lẹ́wẹ̀ yẹn máa wọ̀n náà ya ìfìyẹ ẹ̀yìn àlàdé àwọn ọ̀gá náà wọ̀ ya ìfìyẹ bá dé mẹ́ náà fòwùnù ọ̀nà àkàrà ẹ̀bí yẹn náà tẹ́lẹ̀ ọ̀yí kí ẹ̀ kà ọwọ́ ọ̀gbà náà ọ̀pọ̀ náà gbé kà yẹn owó tí ìhẹ́ yìí kẹ̀bẹ̀ zoom ẹ̀ ẹ̀mẹ́ni ìmọ̀ ẹ̀kẹ̀rẹ̀ yára yà ẹ̀ lẹ́yìn ọ̀yá mẹ́rù lẹ̀bù wẹ́rẹ̀ wọn ga dọ́tà ẹ̀wẹ̀ ẹ̀yẹ̀ náà ọ̀run ọ̀pá mi ò ìpín ẹni sẹ́nà ìkẹrẹ́ gbìyànjú ìbí ọ̀dọ̀ rá ọ̀yá mẹ́tùrẹ́ iye mu wẹ̀sì kún afẹ́mọ̀ yẹn kọ́ rẹ̀ afẹ́mọ̀ ẹ̀ mọ̀lẹ́kì sáko ẹ̀ ò bí yé yàn ẹ̀ no bí yé yá gòyè ọ̀yẹ́ rẹ̀ nàgẹ̀ nọ̀ sí wọ́n sì yá kọ́ ọ̀kẹ́ ní ẹ̀wọ̀ta nígbà tá a bá wẹ̀ ọ̀gbìn ìhà yẹ kẹ̀bìrì yá mú ẹ̀ yá gbìyànjú ọkọ̀ gbòmì ẹ̀ yìí. wọ́n mi ti wẹ̀ kó òun àwọn ẹ̀. ìbẹ̀rẹ̀ yìí ọ̀kan mi ìyẹn ọ̀ sì wà lára yà fún mi yóò mú wọn yóò tó pa mọ́ wà tó wà mí ẹ̀ náà. ọ̀tẹ́rẹ́ ni mẹ́sìn ní ká sí wẹ̀bẹ̀ yẹn kó tọ́ ká dé ẹ̀wọ̀n náà
Oh, can my pamu yati hemede? At all. Respect me. Oh, what he meant. Moto wa be tare ko me. We wait me na we o kana. We ro ya yin le me. O ma ko we e la bi je e hiro. O ye ye me ze bi baba. U yi no ri ne ri ma fi ya. O ye ye me. Ya no. E na wo ma. Mi no ya je. Ima o ne gbera nu wa do to ta ka gbe do ta we iye do ka mi ne. Ni ma. Ima we ro ka la do nu ene ka baba we a. Amade ri ni o ke baba yi na go ya jama ya we o gbe na me na No e ma mbeje no o kan ni e we era me o je na e wo ma iri o na o to ro po lo se ro e mu no mo ni ga ilu oni no ya bu gogwe no ga lu oni e na gbo de kere o ina be bi e ta ma o ma o ke su ko ka yere na we egbe ina tabo ele mo ni ko teme ni ade su ga ran wo ti gbe to baba wesi o we ma be ja oju ku okoropa gbe mi no ri dege omodion no e na we de ka ti do gbe ki video e ya to awa so bi e kere na ni ọkọ na ma bu gbode no ka gbe ere na ana wa la ha ọtọ yi se ma o baba o na ogo to ni mu ni ede no ogwa ya fi e na o to na o bi abekere na ni aba o to ni wa na te ọkọ na wa la me do ọtọ ere ogwa baba o baba boke ogo to ni wa mu ede do mere ni wa fi e na awo ne gele ka o se eka isen ena we me to lo gire e bona no ma o te wira me ni ena we o wani o hala de we bona me ni wa ato ni o kan wa la da obi sala de o hu wa fi e wa bi e agegyo to right nu gbe we a fi e o to ni o go to ni ma ke ko ten o hu me no odi o mo keke ena mo se ti da ọwọ́ ẹgbẹ́ náà ọwọ́ ẹgbẹ́ náà ìmọ̀ ẹ̀rí wẹ̀ kó èrè ọwọ́ ẹgbẹ́ náà ó dúró bí ẹ̀mẹ́ òbí mẹ́ta á gùn wọn bẹ́ẹ̀ ẹ̀rù wẹ̀ hẹ́n á fi pé yéjì ó dẹ̀ wẹ̀ aside bẹ́ẹ̀ wẹ̀ yéjì ẹ̀ náà wà gbẹ́ gùn ọwọ́ iná dín èrú rẹ̀ wọ́n tẹ́lẹ̀ kéèké àmọ́ ẹ̀sẹ̀ rí ọgbẹ́ ṣé ìmáṣẹ́ ti gbọ̀ ọ̀kan mẹ́gùn wọn màá bí yẹn màá fi wẹ́ dáa lè gbé èyí wá pé gẹ́nà kẹ̀bẹ̀sù ọ̀nà kẹ̀lẹ́gẹ́ tún wá wá yọ̀ mí. ọ̀tẹ̀rẹ̀ àgbẹ̀ òwẹ́sì bàbá máa ń wọ̀ ìyá yìí yẹ na ọ̀wá yà bá ẹ̀rú wẹ̀rẹ̀ náà. ẹ o lọ́jà bà mí rọ. sọgbọ́n ìkẹ̀bẹ̀sù nìyẹn tánú ìyá ìkẹ̀bẹ̀sù wọn ọ̀pọ̀ náà gbé kàyẹn ẹ̀rẹ̀ ní ìmẹ̀rẹ̀ kìíní yára ya ikọ̀ ń da orí ọ̀kan kéde èkì ìmẹ̀ ẹsẹ̀ náà rí bí ọ̀dọ̀ra ìmẹ̀ ọ̀nà ọ̀dọ̀ owó mi ọ̀yá mẹ́tùbẹ̀ ń da ẹ̀dọ́wẹ̀ ẹ̀yẹ̀nẹ̀ orun ọ̀pá mi àti ẹ̀kọ́ ọ̀yá mẹ́tùbẹ̀. òkú wẹ̀sùn wọn fẹ́ máa yẹ kọ́ ẹ̀. wọ́n tó. àfihàn máa ọ̀ ìmọ̀lẹ́kì sango wẹ̀sọ̀ ni yà ọ̀kẹ́ wọ́n ti yà ẹ̀rẹ̀ ọ̀kẹ́ wọ́n ti yà gùn ọ̀yẹ́ náà ẹ̀rẹ̀ náà wọ́n sì yà kù ọ̀kẹ́ ní wàtà mímí nù wọ́tà pa òwe náà fi ọ̀kà lóko. n'ọdí akẹ́ òtànàkà náà nù. níbi àwọ̀. n'ọwé di akẹ́ ogonu kpòrè wa ogonu ekpiya rẹ wa ọgwụ kpòrè ẹ̀ náà yà ibi efi wa. bịara ọnụ rí okwu sụta eri ya n'osunwo ọdafe hụ làwọn yọm bí na wàwá ta lórí orí okwu yọtọ ni ọ tiri arọ ẹkọ rẹ lórí okwu yọtọ ni làwọn ní ekwu èrè ọgá mi kebezu ọ ikebezu mú ẹni mi àwa kẹwà pààyàn mi kẹ ya nọ ẹrùta àbíọmọ àbíẹkọ ẹbí ló ká ẹ ní o ṣùgbọ́n ẹwà kẹwà pààyàn yà á bọ ẹ àṣìẹ bọ wọn àríwá làwọn yìí ní ekwu èrè wọ́sì ọmọ wọ́sì ọmọ
tó ha ẹbí kò jẹ ẹbí kò jẹ ọmọ ló máa ń lórí okun sọtọ ọwọ́ tàbí ó lọ kú nínú. wọ́n yá ẹ̀wọ̀n náà fi òbó ìgbó tẹ́lẹ̀ ẹ̀ ọ̀gá pè mí di okú yẹn la. ọ̀ yà máa àwọn èdè ìjọba ìjọba. Geramo! Koyo. Nti bi aso bi ero bi aso we. Kewe na na fi edeke ni ya ye ropa. No pe ni be. Every man ni keke mi na wari ya. O bi logo. Ike mi ti adie edun wa we do. Owu gbe mi ti wa bi na. Ori me. Oku wa tare wa. Ai wa kene. Ja. Ya wo ke awe yo bia. Ami mi no ga ma ke la bi ya ni. Oko ko ki de ge. Oga gbe. Ṣùgbọ́n ẹ̀rẹ̀ ní ìhàn wa ẹ̀kọ́ ẹ̀ máa rí ẹ̀rìn lọ bí èyí ẹ̀wọ̀n ẹ̀ máa fi hàn lò gbẹ̀rẹ̀ yà ń yàn máa ọ̀tún ẹ̀yẹ́gẹ́ àgbẹ̀ ẹ̀ ti yàn máa ẹ̀ ẹ̀wọ̀n ló ká ẹ̀mẹ́ ẹ̀wọ̀n tọ̀ náà ẹ̀nà òkà yà fi èmì kàn kànáà ìyẹn ìmá yàn máa ẹ̀ wọ́n ẹ̀ nẹ́rì máa yà wọ̀ pẹ́ẹ́nì òtọ́ ní máa yà kókó gbogbo gbé kinu bebe se ube fibo ukono de do boni no pare mu no ube ifibo we ko ya ba bo tola ni o be ti o be no ube fi oni e me ya je gbe kin akere a ide hi go teme ti be owo tu gboni be no gije no yin be mu be era me be o yin isoto no ni ma no be ni me wa le jo bo wa ni ade o be bu mi ade o wa o so wo me talo ẹni náà ọmọ ilé ìdìbò bàbá wẹ̀sẹ̀ sẹ́wọ̀n tí mẹ́nà dùn òtò nínú wà lónìí mẹ́nà ọ̀bẹ sọ̀rọ̀ kẹ́ bèbè mi ti bè kú ẹ̀wọ̀n owó ni bèbè yìí èyí náà tẹ àwọn náà fọ o ọyẹ bí tọ́ tí méjì kan mọ̀ bọ̀ kan bọ̀ wá wẹ yẹn yóò tọ̀ mẹ́ yẹn rà ọ̀tọ̀ ní mẹ́ni ọ̀bọ̀ kan yẹn náà gbà ọ̀nà wà bí ìzọ̀bọ̀ ọ̀nà àlìyé kọ́ tẹ́lẹ̀ ọ̀nà yà á fi ẹ̀yẹ ina be protein ino wo kan be mai so wo kan fi ina iti o protein ya rewa o ko teme gemi no sunu no so pe to mejo ne o igbe ni ya agwa lute no ye de to ma ro be kira mi ma to na mi fi na o teme na we yima ilaba uwe ni mo wo teme ya gbo o bo ka salad ya ne o salad ya ne bo sunu o wi o ya fi dọ́dà pàrọ̀ tí mẹ́rin lòjá yá mọ́tò nílé nìgbẹ́jà fíé ẹ̀nà ìyàmọ̀ tí wọ́n wẹ òbòrò bí ìjọba kan tọ̀ iná inú ọ̀bẹ́ gbẹ́mọ́ ní mẹ́tì ìgù ọwọ́ kún wẹ̀bù wọn ẹ̀mí níta yìí sí iná wẹ ọjà kẹrin ìtò òrè inú ọdún dàbẹ́ nìyẹn jẹ́ ò sẹ́wọ́ pìànù yàwá ọkẹ́kẹ́ ní mẹ́tì ìgù ọwọ́ kan ìgù wọn mẹ́kọ́ ọwọ́ kún wẹ̀bù wọn. ọwọ́ kan wọ̀ nínú ẹ̀mí má kú lórí ọ̀gbìn ní wàtà ó sọ lọ́gbọ́n náà gẹ̀ àmì èrè já bí a ti wílì tó kápá mà wẹ̀ ẹ̀yẹ kí á rọ wọn náà rẹ̀ oge báyìí wọ́n yà sí àwọn ìgbìgbì náà wọ́n mà wọ́n mi náà mi lọ ẹ̀dín ìgbà tí wọ́n fi náà yà pọ̀ kàn wá. ìjì ní mi sábà wọn náà wọ́n tó kú. ìjì mi. bí náà kí tà sẹ́yìn yóò gé yóò má jẹ́ yóò jó yóò gé yóò wọ́n náà. Ọtí mímu tí a nà mí dọ́mọ̀ sá ẹnurẹ́bà ẹ̀yẹ̀dídé tí a nà ní òwú yá tẹ́ o wọ́n ẹ̀wẹ̀ ẹ̀bẹ̀ nìyí ẹ̀bẹ̀ ọtí kún mi ní yàrá mọ̀ tí mi nù rẹ̀ ìgbì zẹ́bẹ̀ ìsà ọ̀nà ọ̀hẹ́ sẹ́lẹ̀lẹ̀ oyinbo tí mi yí mi mú bọ̀ ọtí iná ìwà ẹ̀kọ́ ìgbè wọn fún mi. Ẹ̀gbọ́pá ìranu wa bí wé ra ìrọ̀pá àwọ̀ yìí. Àbọ̀ yẹn ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀rẹ̀ akéde owó mi ò nínú apábá ọ̀nà yìí mẹ́ ìjọ ìwé gbọ́dọ̀ ya bọ́ àlọ́ kìnnìún lórí ayé wo wọ́n ti wẹ́ gbọ́dọ̀. Ń dàgbẹ́ ń yín rẹ̀ léra yín ìbọn ọmọ ẹ̀yìn gbọ́ ẹ dà rẹ̀ dẹ́dẹ́mẹ́dẹ́. Ọkẹ́ ìsàlẹ̀ wà gbọ́ ọkẹ́ ìkàwé yọ ọ̀sẹ̀ yọ gbọ́ ẹ ìyá ìkébè súnmù wọ́ọ̀sùn mú ìwé ẹ wà dà. Ìgbẹ́ ẹ̀wọ̀n nìyí
iya won e ka de o ma ita o ma ese nwa ne me de ha gira posunu e na kan era ke se dolo so wa me ma owe baba o gege na oki owe oto gelegele yin oto mo be tase ri eri oburi o megbe egbo paro no kan ga to ni ma wo teme nda we eri me iye wi ro kan o mo na ya so falele era me obita me ra be fija o pana era be se ai se me giro pana ne e me wo ma o to ro be polo se me be mo ni be niye no ga ilu oni kia ya mo o to ro dese ni odo ina gbe mu ni ya kia we odo a de so ga e ra na bi digwe ga le ru me baba iwe si e ato ni ega ena mo no pagbe e ma pere gbona arubo kan ari sera okay e ra gire bon o gire we bore o we o to ni me ga ni ye o ma rabi me no ye iya wa fi o to ni ge o ilele na e fi ayin owo wa se ka ise ni ya ni afi ebuwe ena we e mo tem beni wa se ni e o wa la de sai o kan wi on we ha ina bo se ari authorize ni we nu ya rubo kan o to ni we no ta ma me o we me se tita we o keke ni gari ba mi aga ku ne o te na we e se tita nda we wo bi egba obi eleme obi me ga to na ora ga hewe no dion iya wi ada eye so pa era ma we no da me o da me se owe oma bi ana mi o ma tati gbo kan megun owe ikebezu ya mu mi o wi wa te me ni e ni ke ya so mo gboloko de ru we de gba me gbo kan me kan so pa ye tamera o iwo to iwo no mure yo no ya we no wu so pa o wi ta ma we ikebezu mu ina we imable me o kan no fi ubo owo gbe ya yu do blame so pa me me ke ria o da ria de o bi ra me o ni yan mo do ria we bo kan de o ni yan mu me ena we me na kan bi me gbe ena ti o ni na we no gwa lo ye ke nu ri aje me ke na ta le na Emmanuel e ti we ba me gbe ti we me da oten wa hin wa ma ti igide o wa we ra me gbezo a how what say ra me na yin gbe yin me video ayua baba ona ma be se no avia we o orion we mi aso waban mi agweri megun wese ya agwegun wese la wo we wa kan adu ku ka bo gba okoto ikwe so e de ma ye de no mu nya wa me nekere awa weji ma wa na mi ja o mi e kino ji ma back to me na o iki ai tai seri o we na wa na mu ti a o we gbe e mata o ko no gbe kan ye e mata o mu nyari to ayi imi no mu na ha e lo ka me we be deri o ona me wi o yan mo obi ka banore e wo ma ona gba me lo ni wo emi mi o pa lo mata ma e ona we tin ya gbo bi ka ba wa e deri mu ni a obi elede ama mo le ya so mi do hu ya wa be no igbe ni to gba gwe me igbe gba gwo me ni ya o bume ni ya ne mi lo pa gesi no da wa me ona ga gege no gege ya yi ka go da fun me nekere no na we ni no ji o te me kaka so e ko o igwa be ta lo ni obi hegwe la o la gogo bume ni ya o uga so wa bume ni ya anga mi gege no bi gege yo gba wa ni ki meke mo e ga di ka ta na egwe o da fun me giro na
Egani ke ya kamawe, egi ota for me. Mwen yin la ho. Umale ne mweji. O uka gaga owe ewe. Ya so wa ya gwe kwa. La ho la ho. Wa kayo we ota fon owe mi. La ho. Ma ijeni so wa ibe ka mi do. Ki wo mi. Sabe? Wese idegelu ya lilime igade we onye ga sem Ese baba la wo ye awo inya ivi okmo iru wa me kapa no wa no de lobo do iru otuto e wa kani kweni inyali inyandi de odu ujewo sopon fi tebu wa Iya baba. iyo ni yedo wa kwe o pe apani ga ro wa ire to wa boy o pe ani iyo ni yinyani ya hakoge o pe ani magbe o magbe so for that reason akwe we are wa binyan fume e bagare do me via ke we ani ime ya pon ese nani. Bi do ba ko. kakabo Aji. O te pari edo. Omo ta ni lo ni mo ye bi. ebe ba o ngame Nani. De ti ni we wa me. De ti ni we wa nu na mu go ti aga to. No to ne kere o ma le bu mi no wo kan. O ma e ka mu e ma na egbe ge ni onu. Una wa po na aga to na mu no. Ade ti ni no. Da wa ti ni we me. Anani. lao eri ya fe ọmọ afipe eri ya fe moto bi me ọmọ to no gboro ya mu gbo ina we ga ri ja no gbe mo ri ka kian mu da we o temeni o ma me gbe bera me fija mo wa te no bi se o temeni obo ono se ina we yo bodo ya ga ku no we no polo se na we mo na nu ga lu e kian No lo e kian. kakabo no da we ima o ni ma oteni ma gbo yiyi and ima be o na gbe ate do to ta we we wo omobude we kede agwa lo ewo do no pa ina to bo ga ima o no pa fi gbe ye we gbe yiyi kakabo Ona ye bo gbe wo to bo we ga ma o no wo pa. Wo ta ma we. Ka mo to na ya fi wa la gbo ni. Ka mo to na ga fi wa la to. Ka mo to na ga fi wa la to. Wana miege yage yawa ya robi rame. Vina miege bu hahere no. Sera. Iyo yime na mao. Can't you see? See. Oh, when you work with me, it's dirty. Yes. Your manner is dirty. Uwa. So we wa si fun ni no iku me gun. Awa. We wa si fun ni ne. Una ma owo. Uwa na agu me gun. Iye wani we de gbo hinu e. Ka mo to na ga fi owa la ba. Oje. We na ga fi owa la ba. Gbo ime ma fi ama. Wo se ki we pa. Eri mo bi we. Mate. Eri we. E gbo pa ba we. O ta. E gbo pa ba we. Iye mo we ne. E gbo we yi ki. Ewe ni ewe. Ni ewe. Be me ya nwa gbe. Ewa ya nwa. Ma. Laboku ma tu e. Imi ato e. Laboku. Laboku meto e. Laboku ya ka bo gbe bi ato laboku. La je sa me ho nu gbe. Ni ho go me gba. Ho ya kan. Ni ho ya kan. Ya kan. O ma mo bera. O mo bera. Wa gaen. Ma, you go dey have you ogwa. O ma. O mo bera. If you ogwa ne. If you ogwa ne. If you ogwa. Akan. Megene. Eti megena. We so me abu amma won. Ma me hin oyin nu wa bu na o ye ku ere be ko me. Ogo ma be obu enu abana igo re ti hayo. O ya iku egbon. We so me. Na ho wa gun ya vinya nge wa kwe. Iyo baba. Baba wese nu na be gba awo management. You are below ga no. E pardon. Wese. Domo sa. Oh. Wese. C'est bien.
na we mu da we no han we ya teme we wo de ma yeye e ma na do tama we mi mo gba o kime we no wa ya teme wo he dan wo e ma o kime ina wo he ke ni do itama we le ba se ba o ko na no ma mi ra na gwale mi wo bo we ona bu ezi o bi ami eji ona we go be ri ne o ri ne ina wi adotama we o ja nere baba tafu o fone o obero do mosa o tafu iwo fone obero awiro o ayowa we eka e za bo we ni le wunya bonda iwo no ayowa wonya wana ni mi ari o ayowa ni mega ari o wa Oma. Wa yo do ko ya le nya gugwa ne. Wa gwa lo ma. Wa ju je mere. E bo sa ni ko ku. Wa ju je mere. E so wa gbo e. Me wa na mo ta ma me. O ni na me ya ri ku jo wo ne. Na ro la dia. Ko ye baba. Nene mi. Eye okada ni nyewe budo. Anego yine o sa rugo e wa ni go no rugo e ni bono ma ni go ni ne no ju le le so e bu e ba ngbo u mo be ya le nya wa we ku e nya hu be mi ya ti e bo na wa e ru ga do mi a ju je mere wa gbo Oye. Oye wa mo. abokia Oye. Uwa. Wa. Aye. Aba se wari. Iyo tin. Beto wa kwa ari si une. Ko mo gbe ne na ye ba. Ura to wa. Ko be mere do. O ko ni loro pin ki. O ko e ma le to yeye. Igwe tite lain te wu. Afira na mu me na fun. Nínú jana. Ede ma gbe si e na re bo le na re. To ko lo ki boy ne kwin oro ni pe kunu na. No yo pe ki na fu wa. O be ma. Benu we wa ra yo to na ma se ruda oge school na. Yi ja won ni de mu. O gi mi oge school. O we no ri gbe no we ga de to wa o pa. E fi la ku gbe me na wo wo. Wa fa. Eti gona o. Eto school no e va no. Uda igwe na make pa. And you know, I don't want ya go. Where would you la o? Uwa. Ma. Wana itemi wa ta ne oge school no oge school oge kwe no. Awa ni we do ami e go ri wo do ami ri. O ma ye. Kaje, rest ye. Ta lo ta. Iyo. Na wa bo se mala de gun wa. Mo ni ta ko to be go bi kwe na no e. We je tu we bi owo wa. Gbe ke we no ji. Wo we ma won. O we ma na gba lo. Wa bo we go to. We to we na we no bi wa je no go school na. We o ga mo pe megi meto. Wa gele wa salo yi ki. O ba e ba mo bo mi na. O wa o re. Ti bebe. Kuma deri ni me ye kuma deri ni me emi ya wa wu ni me na wa o wi me ga mo ni ogo e ti ti na wa mo do wo e me ewe e o do wo e a do mu me ana do afia me ni fana go ni mi na je ni e o me kuma na je be ti le kere le na me na mu no kwa na o ma die ka ya ma ge ka ori ni awaja awe ni o ma ka we igwe o ma ka wada ale li mieli kamieli maka wada wa mi no ka ge mego maka eri mre ona o ma so mo bo eri ona mo gbe mego ri de wa mi no ka mi na maka agi ti we na je na na ti me na wa te fi mi agi we na je na agi kenu we ti me la gbe me na yiyan ti e we yo mi ni o kenu we ti me la gbe me na ra ge igwe ni guri ma wa ga ka mi go lórí rí akí ọ̀dọ́ ká máa ká o wàgẹ́rì òbọ̀ kà sí ẹ́ wàgẹ́rì òbọ̀ kà ẹ́ amáwẹ́tò wà á ka ẹ́. ìmọ̀ ẹ̀ nọ ẹ̀. wàgẹ́rì. báàgì tẹ ẹ ọmọ ká abẹ ká ẹ bò wá. mẹ́ta mẹ́rin. gbọ́dọ̀ ẹ̀ fún fún àdé yẹn.
Agora dog de Macau. E wa ko na ko La gba no ru enwa. ni me ro nga. Uru enwa. Era te na we ma se. Wo bo wa na dig gbogbo. Wa mi enu gwa gwa lo be bo na. O ma ki be de he be ki. O ma ka. E be ka e bo wa. Nno wo pe ara. La ngunu. Do bo ho ga mama me yi. Ni me gunu. Gonu we wo ga mama yi ya. Wa tu we mbro fa. Ehenu wa wa ka, ehenu wa wa ka. Ehenu mo gwe ya. O deru we e o wo yi. O deru e o wo no. E o wo yi. Eh! Wo bo wa na dig gbogbo. Ge e kinu kwa do we bo na. Igbe ni gbuhi ma wa. Wa ga ri obo ka sie. Enu wa kana eri akado wo e. Eri akana kana. Wa ga ri obo ka sie. Ah sie. Uno me na sie. Wo we no mo na sie agbo ma re ya. La ki o danyo ki o. Eri odanyo no mami o biale lezu. Oga kore ni tanyo. Oga kore. So panu wa ga ri obo ka sie. Are na. Hey! Wa ga ri obo ka sie. Eri ehe mo gbe. Eri ehe mi ebie ku e. Eri ehe mi da eju boda de nu gwa bebo nara. Ah! Hey! Meki anwa. Obu wa ga de kasien. Obu wa ga de kasien. Ebo panya idore bo na ya fe o polu wa buto wa ga mi. Wa ga mi ma fe. Ze ti ha. Wa ga mi obu wa de kasien.